oòrùn kùn dẹ́rẹ́bà yìí lórí eré, èèyàn 15 ló kú. Aláròye máa wí o. ìjàmbá ọkọ̀ akẹ́rù kan ti gbẹ̀mí èèyàn 15 lójú ẹsẹ̀ nígbà táwọn èèyàn bíi 17 míì tí wọ́n farapa yánnayànna ṣì wà níbi tí wọ́n ti ń gba ìtọ́jú pàjáwìrì lọ́wọ́ níbi táwọn oníṣègùn ti ń tiraka láti dóòlà ẹ̀mí wọn. àjálù burúkú yìí wáyé lọ́jọ́ ajé Monday ọjọ́ 6 oṣù keje ọdún 2026 yìí lágbègbè pápá ìtẹ́kù Muslim Cemetery èyí tó wà lọ́nà Ògbómọ̀ṣọ́ sí Oko Olówó lójú ọ̀nà márosẹ̀ Ìlọrin sí Jẹ́bà nípínlẹ̀ Kwara nígbàtí ọkọ̀ akẹ́rù kan tírélà DAF XF tó ní nọ́mbà GWL 274XC tàkìtì lórí eré táwọn èrò bíi 50 tó wà lẹ́yìn ọkọ̀ náà sì fọ́n káàkiri. ọ̀gá àgbà ẹ̀ṣọ́ aláàbò lójú pópó ti ìjọba àpapọ̀ Federal Road Safety Corps FRSC ọ̀gbẹ́ni Kazeem Babatunde Kabiru sọ pé níṣe ni ọkọ̀ akẹ́rù yìí kẹran mérò. ó ní ẹrù ni wọ́n máa ń fi ọkọ̀ yìí kó, ẹrù rẹpẹtẹ ló sì wà nínú rẹ̀ lóòótọ́, àmọ́ àwọn arìnrìn-àjò 52 ni wọ́n tó wà nínú ọkọ̀ náà tó gbé gẹ́gẹ́ bí èrò. Kazeem sọ nínú àtẹ̀jáde kan táwọn road safety fi léde pé ìwádìí táwọn ṣe lójú ẹsẹ̀ ti fi hàn pé níṣe ni awakọ̀ ẹrù yìí ṣèèṣì sùn lọ nídìí síárìn nítorí bó ṣe ti rẹ̀ ẹ́ tí kò sì sinmi. oorun tó kùn dẹ́rẹ́bà yìí ló mú kí nǹkan yíwọ́ mọ́ ọ lọ́wọ́ pẹ̀lú bí ọkọ̀ náà ṣe ń sáré. òjijì ni ọkọ̀ náà yà bàrà kúrò lójú títì nígbà tí dẹ́rẹ́bà yóò sì fi tají níṣe ni orí ọkọ̀ já kúrò lára ọpọ́n tó fi ń kẹ́rù sí lẹ́yìn. ńlọkọ̀ náà bá tàkìtì, ó fẹ̀gbẹ́ lélẹ̀, ẹrù sì yí dà sórí àwọn èrò ọkọ̀. wọ́n ní nígbà tí wọn yóò fi rí àwọn èrò kan fàyọ lábẹ́ ẹrù, òkú lẹ́lẹ́jà ń tà ní. ọ̀pọ̀ wọn ló ti kú, àwọn kan sì tún kú níbi tí wọ́n ti ń fẹ́ dáàbò bo ara wọn. Kazeem fìdí rẹ̀ múlẹ̀ pé òkú èèyàn 15 làwọn rí ṣàjọ, èèyàn 17 ló sì fara gbọgbẹ́ gidigidi, làwọn kan dá lápá táwọn kan sì dá lẹ́sẹ̀ nínú wọn. orí bá àwọn yòókù ṣe, wọn kò farapa, 16 sì làwọn tí nǹkan kan kò ṣe rárá. ṣá wọ́n ti kó àwọn tó ṣèṣe lọ sí ọsibítù Arewa Medical Center fún ìtọ́jú. wọ́n ti kó òkú àwọn tó pàdánù ẹ̀mí wọn fáwọn mọ̀lẹ́bí wọn nítorí mùsùlùmí ni gbogbo wọn. Sakin Hausawa ti ìlú Oko Olówó níjọba ìbílẹ̀ Mòrò ló mójútó yíyọ̀ǹda òkú náà. ọ̀gá road safety yìí ní gbogbo inú igbó agbègbè náà làwọn ṣì ń wá káwọn lè mọ pàtó iye èèyàn tí ọkọ̀ akẹ́rù náà kó lọ́nà tí kò bófin mu. Kazeem, ọ̀gá road safety yìí, ní àwọn kò ní jáwọ́ láti máa ṣí àwọn arìnrìn-àjò àtàwọn awakọ̀ gbogbo létí láti yẹra fún fífi ọkọ̀ akẹ́rù kó èrò, kí wọ́n yé rìnrìn àjò alẹ́ lójú pópó èyí tó lè mú kó oorun kùnyàn lójijì, àti pé tí ara bá ti ń fẹ́ ìsinmi kí wọ́n má ṣe wakọ̀ nítorí ẹni tó bá ń ṣọ́ra ẹ̀ ni Ọlọ́run ń ṣọ́. Faith Adébọlá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.